wọ́n pa bí eégún Ìgbòmínà. Ẹjọ́ ṣá ti gbọ́ tọ̀yàn rí ṣá. Ẹ káàbọ̀ sórí Dúdúflix. Orúkọ ti tèmi ni Àdùnní. Mo lérò pé ẹ ti ń wo àwọn previous video wa lóríṣiríṣi. Àmọ́ nǹkan tá a fẹ́ mú wá lénìí ó máa tún yàtọ̀ gan-an ni o. Òwe bí ọ̀rọ̀, ọ̀rọ̀ bí òwe ni nǹkan tá a fẹ́ ṣe lónìí. Ẹ máa bá wa ká lọ. Ẹ káàbọ̀ padà. Ẹ má gbàgbé láti bá wa subscribe. Ẹ mọ̀ bá ṣe ká máa ran wa lọ́wọ́. Wọ́n ní ká fọwọ́sowọ́pọ̀ òun nìkan tó lè dáa. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀. Báwo bá ṣe ń post fíìmù tó múnú yín dùn, tẹ́ ń rẹ́rìn-ín, tẹ́ ń ráwọn òwúlò kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni kí ẹ ṣe máa bá wa subscribe. Ẹ bá wa share sórí social media platform yín. Twitter ni, Facebook, anything. Ẹ ṣe bá wa share káwọn èèyàn lè rí. Lónìí nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ òwe ni. Àwọn àgbààgbà ló mú tẹ̀ máa fi ń po òwe. Wọ́n ní wípé àpọ́npa bí eégún Ìgbòmínà. Ìjẹ́ tẹ̀ tí gbòwe yẹn rí. Fún àǹfààní ẹ̀yin àgbààgbà tẹ̀ jù mí lọ nílé lórí ìkàlẹ̀ lénìí. Mo mọ̀ pé ẹni tẹ́ bá ti gbòwe yẹn rí. Ìjẹ́ tẹ̀ mọ̀ wípé òwe yẹn gangan ó ní ìtàn tó rọ̀ mọ́. Àti pé kí ni ìtumọ̀ òwe àpọ́npa bí eégún Ìgbòmínà? Lónìí wọ́n máa sọ àwọn ìtàn tó rọ̀ mọ́ àpọ́npa bí eégún Ìgbòmínà. Nígbà kan rí ní ìlú Ọ̀yọ́, nígbà ayé Aláàfin Abíọ́dún, wọ́n máa ń ṣe àwọn ọdún kan ní ìlú Ọ̀yọ́. Ẹ̀pọ̀ oríṣiríṣi ìgbèríko ló máa ń wá sí ìlú Ọ̀yọ́ láti bá wọn ṣàjọyọ̀ ọdún yìí. Ìkan nínú àwọn ọdún yìí ni eégún Ìgbòmínà wá. Bí eégún Ìgbòmínà ṣe dé, ló bá ń jó, ló ń jó, ló ń jó, ló ń jó. Bó ṣe ń jó lọ wájú kẹ̀, ló tún ń jó lọ sẹ́yìn gbẹ̀. Bó ṣe ń jó ìlàwọ̀ yẹn náà máa ń pàtẹ́wọ́ fún un. Ṣùgbọ́n ṣì ní kú iṣẹ́ ló ń mú iṣẹ́ yá. Bó ṣe ń jó ló ń pàtẹ́wọ́ fún un. Bẹ́ẹ̀ lórí rẹ̀ ń wú, inú ẹ̀ ń dùn. Bó ṣe ń pàtẹ́wọ́ fún yìí, ó ń jẹ́ kí inú rẹ̀ máa dùn gan. Bẹ́ẹ̀ ló ń ṣe ló ń tàkìtì ló ń ṣàǹjó. Ló wá wò pé èmi ló ń kí yìí ló ń gbé sáàkì fún yìí. Tí wọ́n wá gorí ilé lọ, dájúdájú sáàkì mi ò tún jù báyìí lọ. Bí eégún Ìgbòmínà ṣe gorí ilé lọ rèé o. Bó ṣe tún gorí ilé yìí, àwọn èèyàn tún máa ń pàtó ọ̀hún pé ṣé eégún náà ló ń jó báyìí? Inú ẹ̀ bá tó ń dùn, ní bá tó ń jó, ní tó ń jó, ní tó ń jó. Lójijì bí ẹsẹ̀ eégún Ìgbòmínà ṣe yẹ̀ lórí òkè tó gùn rè. Bó ṣe mú wíwá lẹ́nu. Ṣùgbọ́n àwọn èèyàn gbọ́ èdè fúnra torí wọ́n ń pè àrà ló tún ń dá. Wọ́n bá tún wò bóyá ó ń jó. Bó ṣe ń dúró lálẹ́lẹ̀ ìjó náà wò bóyá ó tún ń jó. Àwọn èèyàn bá tún pàtẹ́wọ́ fún un. Wọ́n bá tún gbóríyá fún un. Ibi tó ti ń kú kàkà kú. Táwọn èèyàn wò bóyá ó ń jó ni. Bí ẹlẹ́ran ṣe túkún rèé o. Àwọn èèyàn bá rò bóyá ó tún ṣoge ni. Bóyá ó tún máa dìde. Kò máa dìde o. Bí eégún Ìgbòmínà ṣe jáde láyé nù. Níbi láti wọ́n sọ pé orí ẹ̀ tó sì ń gbé fẹ́gún Ìgbòmínà lójú ó ṣe ju nǹkan tágbára rẹ̀ ò ká lọ o. Agbára rẹ̀ ò sì ká nǹkan tó ń ṣe yìí o. Ṣùgbọ́n àpẹwọ́ tó ń pa. Ẹ wò ẹ má bínú jàre, iná ló lọ. Ṣùgbọ́n yóò ní kí n má parí ẹ̀. Wọ́n ṣàṣe ń pàtẹ́ wọ́n ṣàṣe ní pé àìkọ́ tó sì ń sọ yìí o. Òun ló jẹ́ kí inú eégún Ìgbòmínà ó dùn ju bó ṣe yẹ lọ o. Tó ṣe para rẹ̀. Kí wá ní ẹ̀kọ́ tí mo fẹ́ jẹ́ ká kọ́ nínú òwe àpọ́npa bí eégún Ìgbòmínà? Ó ní wípé wọ́n ní táyé bá ń fẹ́ lénìí, ayé máa ń fẹ́yàn lọ́la. Ẹ jọ̀ọ́ ipòkípò tí a bá wà. Tó bá ní kú iṣẹ́ máa wọ ẹ̀yìn wò. Ẹ ṣe padà jàre náà tó ti dé. So tó bá ń yẹ̀ bọ̀dá mi àǹtí mi ẹ má ṣe jura yín lọ o. Pàápàá jùlọ àwọn obìnrin. Ọ̀rẹ́ mi ṣe lè, ọ̀rẹ́ mi wá ń tiẹ̀, ìwọ náà ṣe kinní kan, wàá rí bàbá ẹ má jẹ́ à ṣe. Kò sí gbà téèyàn dáṣọ tí òbí lẹ̀ fi wọ́. Àsìkò kan tí tó ní tásìkò bá tó èèyàn máa rí lẹ́kọ̀ọ́. Tẹ́tọ́ máa ń tìyàn. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká sọra wa di eégún Ìgbòmínà tó ń pọ́n títí
parẹ́ kò ní jù báyìí lọ lónìí lórí Dudu Face TV orúkọ tèmi Òkúwò ní Àdùnní ẹ bá wa subscribe ẹ like ẹ comment ẹ share sórí social media platform lóríṣiríṣi ẹ ṣé gan ẹ lè má bàbá láti àwọn previous video wa lórí channel yìí ẹ ṣé gan ni.